àfà tẹ́ bá bá wájú tẹ́ bá àfà kan níbi kan tí bá ti ń lo ọlá lọ́wọ́ tí ń lo já àfà lọ́wọ́ ẹ má fún ma o ẹ kú mẹ́ ẹ lọ bòmí o ẹ wà àfà pé ẹ má fún lẹ̀ má àfà mi tẹ́ báláyé rẹ o ilé Ọlọ́run fẹ́ wẹ lọ bòmí o ẹ ní kọ́ ma kéwù mi ò lè fún ẹ nìkan lọ́rùn babalẹ́lẹ̀ kejì àwọn tẹ́ bá wájú tí wọ́n kéwù dédé bí wọ́n ti máa ké máa nì ẹ má pẹ́ tún wọn ṣe o ẹ fi wọn lẹ̀ o bí wọ́n ti ń wí tọ́lọ́run fi gbà fún wọn nù o bàbá ń sọ fún àwọn ọmọ kéwù pé ẹ má nà kídù àwọn atọ́sáájú àwọn àgbàlagbà tẹ́ bá o ẹ má pé wọn ò rí kéwù ẹ fi wọn lẹ̀ o bí wọ́n ti ń ké tọ́lọ́run fi gbà fún wọn. Mọ̀lánà Sheikh Shaitanir Rajim Bismillahir Rahmanir Rahim ní orúkọ Ọlọ́run àti yọ̀ǹda aláyé lọ́rùn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn olóore wa tí wọ́n ti lọ láti ní Mọ̀lánà Sheikh Adam Ọlọ́run bá wa kẹ́ gbogbo wa. Àmín. Bàbá wa Mudirul Markaz Adamallahu hayata. ẹ dákun ẹ jẹ́ ṣe adamallahu fún wa dáadáa. Adamallahu hayata wa dawlata. Ọlọ́run kí ó bá wa bùkún àlàáfíà wọn èyí tó fún wa. Àmín. tá ń dunnú rẹ̀. à ń rí àpẹẹrẹ ìdùnnú lára wa látàárọ̀ kódà ìjókòó yóò sú wa bó tiẹ̀ já sí pé àlùfáà wa armiya mutiribul umma bẹ́ẹ̀ni ẹni tí ń da wàhálà ara yá látàárọ̀ tí gbogbo ohun tí ń sìn sọ ń ṣe déédéé ẹlẹ́kọ̀ọ́ àmọ́ ìdùnnú tí ń bẹ lára wa bá ti rí yìí ni ìdùnnú tí Ọlọ́run fún wa nínú Ramadan tí ó ti kú lára wa títí di òní òun ni pé àwọn bàbá wa wọ́n ṣe tafsiri láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n sì parí rẹ̀ alhamdulillah láì sí ọjọ́ kan tí wọ́n fi sinmi èyí wọn náà tó ìdùnnú fún wa ìdùnnú àwọn kan one man food is one man poison oúnjẹ àwọn kan ni poison àwọn kan oúnjẹ tiwa òun náà ni ìdùnnú tá lára baba Lágége lọ́dún yìí léyìí tí ọjà sí wípé a ti ń retí irú rẹ̀ ní àwọn ọjọ́ tó pẹ́ díẹ̀ sẹ́yìn ọba tún fún wa ní ìdùnnú náà lọ́dún yìí tọ́wọ́ ṣe ìdùnnú náà ní poison fún àwọn ọ̀tá Ọlọ́run má jẹ́ inú ọ̀tá ó dùn láyéláyé. Amina. ẹ dákun ẹ jẹ́ ṣe amílẹ̀ kan náà. Amina. Amina. àwọn baba wa àgbà chief of staff Ọlọ́run masaji kí ari yín pẹ́ o. Amin. apiti wọn kí àwọn baba wa Sheikh Abdul Bashar. Adamallahu hayata. a fi àwọn méjèèjì wa yìí kí gbogbo ẹ̀yin àlùfáà wa nínú ọgbà yìí tẹ́ ń jẹ́ àfa gbogbo tí ń jẹ́ Markaz àti fòrò rẹ̀ kọ́dà wáyé pé ọmọ ọdún márùn-ún lọ́ba dá àfa níyà yín tí wọ́n sì dá dúró kọ́má ọ́ dá àfa gbogbo wa torí pé aṣọrọ̀ kíwa náà ní àwà yìí kí ọlọ́mọ sábà wa kí yín jù báyìí lọ bàbá wọn lè márùn-ún a kí yín púpọ̀ a kí àlùfáà wa Sheikh Dahaq àlùfáà wa Misana gbogbo ẹ̀yin àlùfáà wa oníkùránì gbogbo àlùfáà wa Saada àlùfáà wa Yemalesu àlùfáà wa láti Ogun State kọ́lọ́ mọ́sàbá wa pẹ̀lú yín Àmín. a kí gbogbo yín o àlùfáà wa ẹ̀bùn olúwa pọ̀ Al-Hariri Adamallahu hayata. a sì kí gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú láti rí àlùfáà Hariri àlùfáà Ridunu àlùfáà ya Satar liyakun Allahu ma'akum da'iman Àmín. wala yansakum abada. Àmín. Ọlọ́run kó tún bá wa pẹ̀lú yín jù báyìí lọ. Allahumma àmín. àlùfáà wa Yesaloonaka Adamallahu hayata. ọdún yìí tún ṣe jọmjọm ju gbogbo èyí tá a ti ń ṣe tẹ́lẹ̀ gan lọ ọjà ṣe wípé Ọlọ́run gbàdúrà wa ní ìjábí ni ó sì gbà á lágbàdélẹ̀ fún wa Ọlọ́run ò ní dá wa padà sẹ́yìn o. Amina. Al-Ilory day tí a ń ṣe yìí àlùfáà wa ẹ̀bùn olúwa ti sọ torẹ́ lómi lè máa wí pé èwo tún ni dé àfa àti ìran wa létí ayyamullah tó sọ fún anabi Musa wa dhakkirhum bi ayyamillah Ọlọ́run kọ́ máa fi eléyìí ṣe òpin. Àmín. bàbá wa
الدكتور جمع أدام الله حياته ودولته. آدم عبد الله Al-Ilory. Al-Ilory. ẹni tó bí ẹ̀yin òun ni ẹni tí gbogbo nkálukú torí rẹ̀ sọ tí àwọn òbí kó wá láwọn òbí rẹ̀ tí wọ́n ń sọ fáwọn ọmọ rẹ̀ wípé ẹ sáfò kọtí wálẹ̀ ẹ máa jó kọ rẹ̀ ẹ fò kọtí wálẹ̀ ẹ sá máa jó kọ rẹ̀ lọ láwọn òbí rẹ̀ ẹnìkan ò ní kéwìn yà yín kọ́mọ ajúwe bàbá rẹ̀ pé wòlíì ń bàbá àwọn kọ́dà àwọn bàbá àwọn pẹ̀lú àwọn sí Ádámà jọ lògbà ni èyí ṣe tí yóò ṣerú ti ń bẹ lọ́dọ̀ sí Ádámà lọ́dọ̀ bàbá rẹ̀ tó fi mú ọ wáyà yẹn pé ọ wá gba ti ń bẹ ń bẹ. bọ́ bá sọ̀tàn bàbá rẹ̀ jáwọn èèyàn bọ́ sọ ni wọ́n jọ jẹ́ pé wọ́n lọ́ọ́ máa ròyìn bàbá rẹ̀ pé báyìí lórí. mo sì sọ láàárọ̀ yìí nù Global FM tí àfàwà ìgbé wa lọ àfàwà mo lé ẹnìkan ní sọ fàlàjì wọn lè márùn ó lẹ́nìkan ń pè ṣé Ádámà sẹ̀hún babalagége tàná èsè kí lẹ́sẹ̀ tí wọ́n ṣe ọ́ wọ́n nígbà ṣé ká Ádámà ń kọ́ làmáhàtò lèbè lórí wọ́n dákọ̀ gbogbo àwọn àfa òní wọn dákọ̀ bàbá àwọn. abáwo pé fí mashahiri ulama Ìlọrin ni kìí ṣe fí mashahiri asiriya Ìlọrin ìtàn àwọn àfa lọrin ṣé Ádámù sọ síbẹ̀ kìí ṣe ìtàn àwọn alásìkí bàbá tó sì bí wọn alásìkí ni kìí ṣàfà amalubarika kó nífẹ̀ẹ́ àwọn àfa ó sì nífẹ̀ẹ́ Sheikh Ádámù ló fi jù ọ síbẹ̀ àtàwọn tó kù ipò ẹ lè ṣe ríire ọ̀dà pé mà ní ọ̀padà ní ọ̀la lójú kẹ́yìn ọ̀sẹ̀kù lónìí ẹni tọ́lọ́run wá ṣe bẹ́ẹ̀ baba Sheikh Juma Adamallahu hayata. tí gbogbo ọmọ Lárúbáwá ń sọ pé àwọn làwọn ní bí kì í bá ṣe pé ìlà kan tí ń bẹ lójú ẹ̀ tí kì í bá jẹ́ pé dúdú àti àwọ̀ àwọn ọba jìbìrú ẹ̀ wípé àwọn làwọn ní bẹ́ẹ̀ ni ọmọ Lárúbáwá ló ní prodọ́tì tí material tọ́lọ̀ ń lò fún Sheikh Adam kì í ṣe material Nàìjíríà wọn kì í ní irú rẹ̀ ní Nàìjíríà yìí òun ló fà tí Nàìjíríà ò fi mọ irú rẹ̀ àwọn Lárúbáwá ni wọ́n rí bẹ́ẹ̀ àwọn àfa Mazar tí àwọn tẹ́yìn muhadis àfa wa Dr. Akéwùmí ìlú tẹ́ lọ́hùn lẹ́ẹ̀mọ ríru àwọn tọ́jọ́ Sheikh Adam ń bẹ̀ ẹ sì rí asaro wọn ẹ lè ríru rẹ̀ níyà yìí àmọ́ Ọlọ́run fi wọ́n ṣàánú àfa alimi da'awa bá nàbí ti sọ pé ana da'awatu abi Ibrahim ní Sheikh Adam náà ń jẹ́ da'awatu Sheikh Alim tọ́ra àfa alimi lọ sọ ń jọ náà wípé Ìlọrin yìí ń bẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀ kù sí ní Nàìjíríà yìí jọta àfa alimi ń fi Ìlọrin lílẹ̀ Sheikh Alimi sì ni mujaddid bàbá kan lọ sọ fún mi pé òun gbọ́ àgbàlagbà lẹ́nu olóhùn gbọ́ lẹ́nu bàbá àwọn wípé àdúà pé bá jí Adama Ọlọ́run fèrè jì mí bí n ti ń wí bí wọ́n hikayatan minhu pé bá jí Adama ti rí òun kọjọ àwọn lójú torí pé àwọn bá nù tán wípé àfa Alimi ti sọ pé ẹni tí ó rí fọ́ọ̀mù iṣẹ́ òun tó kọ àwọn òfin ní parẹ́ tí ó tún gbé débi tí Ìlọrin ò lè dé ń bọ̀ wá. àbáwọn ní àwọn ọ̀hárẹ́ nìkan ju Sheikh Adamu náà lọ. bàbá yẹn lèmi gbọ́ lẹ́nu àti bàbá yẹn ní sẹ́rájì Adama ní àfàgbà ní bàbá tá à ń sọ yìí bàbá náà ti kú àfàgbà onímímà. ìtàn bí mo ti dọ́dọ̀ bàbá náà mi ò ní sọ torí bí n bá sọ yọ kọlu nǹkan mi ẹ wà dákẹ́ mo ṣe ìgáwó yín o ọ ní sẹ́rájì Adama ní o lẹ́yìn ọ̀kan tọ́lọ̀ ń fẹ́ fún wa Nàìjíríà yìí náà ló fún wa wọn o ó ní kò lè fún wa ń rú ẹ̀ mọ́ o tálíkì àmọ́ fi dé o bàbá àwọn lọ sọ ìwà àmọ́ bọ́yá wọn bàbá àwọn kan wí ni àmọ́ èmi náà ń wò láti bí 30 ọdún yìí èmi ọ̀ máa tún rí tí ó fẹ́ jọ kò sí ní tó fẹ́ jọ bàbá ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni wípé àwọn kankan bẹ tí wọ́n dààmú làákà yìí mi ó ti yé àkọ́kọ́ ń bẹ bàbá Sheikh Adamu lò 75 years láyé
ibi tá a wà yìí ló bí gbogbo mímọ́ kọ́dà ẹni tí ó jẹ́ markas téèyàn bá lè jáde lórí kíni mídíà yìí tó wá gbé Al-Qur'ani kó sì máa ṣépèlé ìrandíran àtàrà ọmọdọ́mọ rẹ̀ tí ń bọ̀ wípé kò sí dúkìá ìyá yín nínú tó ń lò kọ́dà bí ó bá gba direct yóò ṣe lẹ́sìn àbí kọ́ gbatira kan kó ní ẹ̀dá kan ẹ̀yà mi mo fẹ́ wò níjọ́ ẹnìkan fẹ́ ṣe ọfẹ́ bú baba mudir tíra Sheikh Adamu lọ́wọ́ ń ká ó bu ọmọ wọn ka tíra baba ọdẹ. so 75 years in baba lò wọ́n sì fi 40 years yẹn ju bí tá a wà yìí n tó di ọ̀rọ̀ tí gbogbo ayé ń sọ yìí 40 years náà àwọn ìparí ẹ̀. mo wá béèrè lọ́wọ́ gbogbo wa ní ó kù lónìí kọ́dà nínú ọmọ kéwú tí baba kọ́ kí gbogbo ọmọ kéwú ọmọ bínú láyìn tá jẹ́ baba wa wípé ọ̀rọ̀ tí Jaqmal sọ yà sí wa ọjọ́ ẹnu ẹ lọ ọjọ́ ẹnu mi lọ o àmọ́ kẹ́ ẹ dákun ẹ yá mi ní ahọ́n yín gan mo fẹ́ fi sọ oníkálukú wo ọjọ́ eré rẹ̀ lónìí gbogbo ntí Sheikh Adamu kọ́ ní gbogbo àyè ẹni ó ti lé ní 80 mbẹ ẹni ó ti súnmọ́ 90 ẹni ó ti lé 90 mbẹ tó ti ju ntí Sheikh Adamu lò lọ ìjẹ́ irú iṣẹ́ tí Sheikh Adamu ṣe yìí ìjẹ́ àtirẹ́ ni tó rírú ẹ̀ ṣe ní ọjọ́ eré tó lò ìbẹ̀lẹ̀ ti mọ̀ yìí pé kì í ṣe màtíríà Nàìjíríà yìí èyí tí wọ́n ń dààmú mi tí mo fẹ́ kí wọn kálukú ọba ń gbé yẹ̀ wò ọ̀pọ̀ àwọn èèyàn máa ń ṣàdúrà fún Sheikh Adamu láwọn ọmọ kéwú inú wọn ti ń ṣàdúrà fún Sheikh Adamu ẹlòmí bá ń ṣe wá sí lọ́mọ markas yóò máa ní Ọlọ́run bàbá Sheikh Adamu náà sábà wá kẹ́ wọn bàbá ṣe dáadáa fún wa àmọ́ lẹ́yìn èyí yóò bẹ̀rẹ̀ sí bú bàbá wa tòní èmi sì máa ń nu ìṣẹ̀dá èèyàn kò pọ́sibù kí n jòkó ní àyè bí mo ti jòkó yìí bàbá wọn lè márùn káwọn èèyàn sì máa kí mi wípé àbá Jaqmal lẹ káàbọ̀ ẹ ǹlẹ́ máa wulẹ̀ kó ní kálukú fùsù mi kún ó kí mi ẹni tí ó dìde ẹni tí ó lọlẹ̀ kún ó ṣe bẹ́ẹ̀ kọ́ máa mi ó wá tẹ̀lé mi kí n wá jòkó lérí àga tán kí n wá mú ẹgbàá kó lóun ọmọ ṣe ọmọ mi lẹ́gbàá lójú mi kí ni àǹfààní kíkí tẹ́ni ọ̀hún kí mi tọ́rẹ́ni tí ó bá ti fẹ́ ọmọ kò fẹ́ bàbá bẹ́ẹ̀ yẹn bá hẹ́ẹ̀tì bàbá tó bá fẹ́ ọmọ inú bàbá ó sì máa dùn wípé èmi rẹ̀ ń jà lóòótọ́ àmọ́ fẹ́ràn ọmọ ni bàbá ó tètè parí ìjà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wà nífẹ̀ẹ́ bàbá tó lóun hẹ́ẹ̀tì ọmọ tọ́mọ àwọn tó wá jẹ́ ní tí bàbá òun fi sẹ́yìn kóun ní ọ̀tọ̀ ẹ̀yìn mi ṣe ó sì lọ nífẹ̀ẹ́ bàbá òun ó sì nífẹ̀ẹ́ ààyè rẹ̀ àmọ́ ọmọ tó gbé síbẹ̀ lọ ọ̀fẹ́ ó sì rí ní tí ọmọ náà ń ṣe wípé kò bá ṣe bàbá jẹ́ àbá wípé ńgbà tí ń bá ṣe bàbá rẹ̀ jẹ́ ni òjá nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí tó ta gbogbo ẹ̀ kọ́dọ̀ ni wọ́n hùkù bàbá àwọn kú mbẹ́ kí gbowó ń Saudi kò sí bẹ́ẹ̀ ọmọ náà ní bẹ́ẹ̀ bá fún mi mílíọ̀ ẹ̀ lè hu sàárè bàbá mi ẹ̀ sì lè hu sàárè bàbá mi àti ìyá bàbá mi ẹ̀ ra bàbá mi rí ẹ̀ ní fowó ra ìmí náà gbogbo ẹni tí máa ṣàdúrà fún Sheikh Adamu láyé ọjọ́ ọmọ markas àbí èso ọmọ markas tọ́ wa ń bá bàbá tó ní yìí jà ìwọ náà ò lè lẹ́yìn orun tí Sheikh Adamu ní dédé ń tó ṣe fún bàbá tó ní níjọ́ tó ọmọ tiẹ̀ náà bá débẹ̀ ẹgbẹ̀rún èèyàn ìwọ nìkan ló ṣe àmọ́ ọ̀kántẹ́wé èèyàn tó lè mà ní ó ṣe bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ bóńtọ̀ wọn bá ti lè sàmì wípé ẹni tí ń ṣe fún òdìrú markazi bí mo ti ń ṣe pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni ká yóò ṣe pẹ̀lú ọmọ tèmi náà tó bá lè sọ mídíà ìgbà wọn látọ̀ mà wípé dáadáa ló ń ṣe fún wa. So èyí òun náà jẹ́ ẹyọ kan bàbá wa Al-Ilory adamallahu hayata oní ọmọ kan bẹ tí wọ́n máa ṣe tíátà wọ́n ń pè ní apá ẹ̀ máa ṣe kọ́mẹ́dì mo wá wo kọ́mẹ́dì rẹ̀ ńjọ́ kan ẹnìkan wá ń béèrè pé kí ló kọ rẹ̀ ó ní orúkọ mi ní Adam ó ní àmọ́ tó bá fẹ́ kó pé dáadáa tí ó fi lọ dáadáa tó fẹ́ balance yẹn yẹn kọ́ wa rárá bá ń fi Al-Ilory lọ́ra fi si oní kọ́mẹ́dì nù àwọn kọ́mẹ́dì sì ní àwọn nǹkan tó fọ́ ni wọ́n máa fi ṣe kọ́mẹ́dì àmọ́ wa lo ti kò fọ́ ni ó ti ó lo nǹkan tó jẹ́ quality ó wá fi ṣe kọ́mẹ́dì Saheed Òṣùpá ẹni bí Saheed Òṣùpá ti rí wọn olórin
tẹ́nìkan ò lè sọ wípé bọ́lọ́run ti dá ni ó wu Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ irú rẹ̀ wọ́n nínú olórin wọ́n fẹ́ lè pé lẹ́yìn Barrister Òṣùpá ló tún kù tá a tún mú nínú research nígbà wọn ṣe research lọ tí ó wà kọrin nígbà tí ó kọrin ní pé baba alágége ṣé wàá dáhùn nínú fàwákìú ó ní àyà tún bílà máa lè àyà tún mú sí látún kàlámù bílà jáì kàlámù mọ́tọ́yà wáyé kún tàṣà máa lè fa àǹtà muhababun wa kauluka makibulun wa hukumu kayu. ṣé màá kọ́ la kọ́ jẹ́ oní research ló fi ṣe research débi fàwákìú ṣákìtà tòun ti bó jásí wípé kì í so ń kéwú ó sì gbìyànjú research ẹ̀ dọ́dọ̀ Sheikh Adam talawa kù tí ọ̀ dọ́dọ̀ Sheikh Adam kéwú lọ́sọ̀pá fi ní èmi ọ̀lọ́ marikasi o àmọ́ marikasi ni òun náà látara nítorí baba Sheikh Juma ẹni tí gbogbo àwọn èèyàn ń wí báyìí tèmi gbàgbé wípé mo ní ó kọ àwọn tó bí èmi tí mo fi wá di ọmọ baba Lágége táwọn tó bí mi sì láwọn yọnu síbẹ̀ ẹni bá ń bú mi pé ń ṣèjọ́ ọmọ baba Lágége baba àti ẹ̀ ní ọgbà ti baba Lágége baba tèmi gba ti baba Lágége baba tó bí àwa lónìí ẹ lọ́dọ̀ àfàyà ẹ̀yà lókè Àgòdì ìbọn ọlọ́dọ̀ ajé Adama ló ti ké làwa fi débẹ̀ nígbà baba wa Yahaya náà èsì sọ máàlì gbogbo ìgbésí ayé wọn lò ó lérí baba Sheikh Adamu ni ní baba Sheikh Adamu ń sọ ńjọ́ kan ní lọrin wípé Yahaya yìí rèé kọlọ̀ nfẹ̀ríjì mi bí ti ń dákọ̀ wọn baba Sheikh Adamu ní Yahaya yìí gba Yahaya láyè kọ́rẹ́ nìkan fún yàrá bẹ́yàn bá bu kó fún un lésì Sheikh Adamu ló wí bẹ́ẹ̀ bí ọba sì fèsì baba ni ma ní a bí wọ́n ti sọ kọlọ̀ nfẹ̀ríjì mi baba ni ma ló máa lè ní ọ àwọn ní kí lòun ṣe ma ní a ọjọ́ mi ò sì jọ baba rẹ̀ tọ́ba wa fèsì Sheikh Adamu ní ẹ̀hẹ́n ọ̀dàbà baba wí bẹ́ẹ̀ baba ní gbogbo ẹ̀yin ọmọ kéwù mi mo ti sọ fún yín o àfa tẹ bá bá ń wájú tẹ bá bá àfa kan níbì kan tí n bá ti ń lo ọlá lọ́wọ́ tí ń lò já àfa lọ́wọ́ ẹ má fún un ma o ẹ kú un bẹ́ẹ̀ lọ́bù mi o ẹ wà àfa pé ẹ má fún lẹ̀ má àfa mi tẹ báláyé rẹ o ilé Ọlọ́run fẹ́ wẹ lọ́bù mi o ẹ ní kọ́ ọmọ kéwù mi ò lè fún ẹnìkan lọ́rùn baba lẹ́lẹ́kejì àwọn tẹ bá ń wájú tí wọ́n kéwù dédé bí wọ́n ti máa ké máa nì ẹ má pẹ́ tún wọn ṣe o ẹ fi wọn lẹ o bí wọ́n ti ń wí tọ́lọ́hún fi gbà fún wọn nù o bàbá ń sọ fún àwọn ọmọ kéwú pé ẹ má nà kídù àwọn atọ́sáájú àwọn àgbàlagbà tẹ́ ẹ bá o ẹ má pé wọn ò rí kéwú ẹ fi wọn lẹ o bí wọ́n ti ń ké tọ́lọ́hún fi gbà fún wọn Mọ̀lánà Sheikh Adamu ní lẹ́yìn gbogbo eléyìí bẹ́ẹ̀ yẹn bá pè yín nínú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn bá sì pè yín mọ́lẹ̀ ẹ̀rí nà fún bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ yẹn bá wá ń pè wá nínú níyà yìí á máa jó ẹnu èyí tí alifa wa adéwọlú wíńjọ ní yìí lọ́wọ́ anamọ kata ọmọ tó sì jánásì yìí ọmọ tó jánásì yìí ọmọ sẹ́wù yàyà ni lókè Àgòdì ni àfa wa àgbà tó ń tó máa bọ̀ wá bàbá wọn lè bárùn ọ̀ni ọ jánásì yìí ọmọ àfa wa tó ń tó ni má sí àyè kékeré bọ́ síbí ọ̀yà tuntun wí dún bó ti dún ẹ ń bọ̀ wá òun jogún gbogbo ń tà àfa tó ń tóbi kọ́dà tóbi obìn káwọn àfa yìí ó tó di wípé wọ́n rí báyìí ṣé obìn òun sẹ́gbọ́n rẹ ni ẹ̀gbọ́n àwọn tó jẹ́ obìnrin ní kọ́njáná sì fa àfa tó ń tó tí ń bá ń fọ òun tún lóhùn jà àwọn eléyìí lọ àfa tó ń tó lọ́jà àjáná sí bàbá wa Sheikh Yahya àwọn bàbá wa àwọn àfa wa gbà àwọn máa gbogbo ẹ̀ nígbà táwọn ò tí ì dáyé táwọn ti ń tẹ̀lé àwọn Sheikh Yahya àti baba Sheikh Adam ọ̀ya dún bó ti dún lawa anama kata. lawa anama kata lili ibadati kibulatun lawa anama kata lili ibadati kibulatun lawa anama kata lili ibadati kibulatun hakka fa innaka kibulatun irfani. ẹ̀wọ̀n nǹkan bó ti wí ni tuntun kẹlẹ kan sí èyí wọn eré àwọn èèyàn ti ń dàrú bọ̀ ti ń wí wọn jẹ́rìí wọn tún dàrú tún wí lẹ́ẹ̀kan sí. àyà amẹ́ríkà sẹ́tà àlímì. ọlọ́run jọ dá fún ọ. yá omi wá ní. bá ń gbé kíní yìí fún. yá masina lè ọ̀là máa lè wá ní. àbí kí bàbá wa lè lórí wo lẹ́ náà. àṣìbáta mi ń dún ní lìjìdá níbi àrí.
والدنا ọlọ́wọ́ kẹ́ bàbá tó bí ọ bàbá àgbà Yusuf àtúntò طيلة الأزمان yóò sì kẹ́ Sheikh Yahaya kọjá àfa bàbá tó bí ọ. الإسلام خاصك ربنا àlùfáà wa agna nas أنت الهدى ọmọ bàbá wa àlùfáà ńlá akínyín púpọ̀ وسطية akínyín púpọ̀ الإسلام bàbá ń kọ́ sí dáadáa wọ́n wà kakọ̀ òní sí bàbá. شريكا وغريبا دون من نكران àbá wa Adéwọ̀lú ọlọ́run ní jẹ́ ń bá padà síbu anama kata لو أن مكة للعبادة قبلة حقا فإنك قبلة عرفان gbogbo ẹni bá ń bẹ yà yẹn kó pé Allahu Akbar. àbá wa Adéwọ̀lú ló ní orin yẹn ìjọ táwọn èèyàn ti ń kọ orin Allahu Akbar ń bọ̀ wá Sheikh Dahak ìjọ tí àwọn èèyàn ti ń kọrin láyé inú ọdún yìí ìdùnnú méjì mórí ìdùnnú àkọ́kọ́ làlùfáà wa lábòtó yìí Allahu Akbar. orin tí wọ́n kà ń jọ Laylatul Qadri la ilaha illallah muhammadu rasulullah ń gbọ́nù mọ́tò yìí sì ń jó ìpè ṣé markasi tanana ló tún wá padà lónìí baba mudiru markasi mujaddidu làwọn náà fún markasi fún Sheikh Adam. ẹ tún wá wo orin eléyìí náà ó ní rọwà tó lágbára púpọ̀ sẹ́ẹ̀rí orin yìí ẹ̀ ń sọ pé ẹlòmíì ń bu yín wọ́n bu yín gbogbo ẹni wọ́n bá bu yín kọ̀ mọ́ yìí mọ́kà ni ó ti yé báwọn kíbúlà gbogbo mùsùlùmí ibẹ̀ nù bẹ́ẹ̀ yẹn abalóhùn ọ̀dájú kọbẹ̀ kótólóhùn ó kírun ó ti yé báwọn kọ́ kẹ́yìn sí kíbúlà bálìjànú ní kírun fún ni báwọn òkú ní kí fún ni kọ́dà òkú gan ò nígbà kí wọ́n má gbé òun sí kíbúlà àmọ́ kíbúlà mímà ní gbogbo ohun tí ń jẹ́ Nàìjíríà yìí kíbúlà mímà òun nìyà yín àyè yìí ti di over 70 years tó ti wà níbi ọ̀wà yìí àyè yìí ti wà ń bẹ̀ wọ́n wá ń ju òkú sí àyè torí kí àwọn tí wọ́n bá ń kéwú ń bẹ̀ kiri wọn ò lè máa kú Sheikh Adam wá ń sọ àwọn òkú tí wọ́n ń jù síbẹ̀ wọ́n ń sọ wọ́n dà láàyè kò sí inú ilé tí màá Sheikh Adam ò sí ẹ má jẹ́ àtàrà wa o ó ti yé báwọn àmẹ́ni ọba gba ìmánì tí ó wá sẹ̀sán bó ti yẹ kó sẹ̀sán fọ́mọ olóore òun ní bàbá Sheikh Juma gbogbo ntí ń jẹ́ ọmọ tí bàbá wa Sheikh Adam bí àfáà ní gbogbo wọn àmọ́ àwa èmi bẹ́ẹ̀ mi ti dúró yìí torí wípé ìlú Ìlọrin tẹ́ ẹ rí yẹn bàbá wa ọba àjẹ́ ẹ̀ta ẹsẹsẹ wulẹ̀ kasi ẹsẹsẹ wulẹ̀ kasi ẹsẹsẹ wulẹ̀ kasi bàbá wa ọba ti jẹ́ ẹ̀ta ni wọ́n bí bàbá wa tòní ọmọ tí bàbá wa jẹ́ ẹ̀ta bí pọ̀ àmọ́ bàbá wa tòní àwọn ní khalifa àwọn jókòó lérí àga àfàlímì gbogbo ẹni yòówù láyé tí ń bá ń jọ máa lọrin àbọ̀fẹ́ seríire lọrin kò gbọ́dọ̀ lóhùn hétì bàbá wa ọba lọrin ọba hétì wọn hétì àfàlímì ẹni tí ọba seríire lára Sheikh Adam ọ gbọ́dọ̀ kó hétì bàbá tòní bọ́ ọba ti hétì bàbá tòní ó hétì Sheikh Adam nù ẹni gbogbo àwọn tí wọ́n ń bá bàbá tòní jà tó sì jọmọ markaz tọ́lọ́ ọ̀fẹ́ tòní ẹni wọ́n máa wulẹ̀ ṣàdúrà fún Sheikh Adam mọ́ ẹ bá ń fi kíní yìí jíṣẹ́ fún wa pé ẹni wọ́n máa ṣàdúrà fún Sheikh Adam o gbogbo ọjọ́ tó wọ́n máa ṣàdúrà fún Sheikh Adam kó tó bẹ̀rẹ̀ wá sí rẹ̀ tó padà wá kọlu bàbá tòní hùn èpè ní Sheikh Adam fi ránṣẹ́ sí ọ kì í ṣàdúrà o ó ti yé báwọn ẹ má ṣàdúrà fún Sheikh Adam mọ́ ẹ fi Sheikh Adam lẹ̀ kọ́dà má dakọ̀ Sheikh Adam bí wá sí rẹ̀ mọ́ torí tó ọba ti fẹ́ tòní ọ̀fẹ́ tà nánu baba Sheikh Juma ẹ dìde kẹ́ wá jẹ báwọn tó bí yín ti jẹ baba tó bí yín kì í kùnla baba tó bí yín kì í bẹ̀rù baba tó bí yín a máa sọ òdodo ọ̀rọ̀ òun lẹ́yìn náà jogún baba tó bí yín kì í wojú olówó kì í wojú ọlọ́lá tí wọ́n bá fẹ́ jí sí Ọlọ́run Ọlọ́run kọ́ wọlé anabi Muhammad àárín yín pẹ̀lú baba lágége tòní Ọlọ́run ní jọ́ dàrú alibarikola Muhammadu Rasulullah àwa rọ̀ gbogbo àwa jama tí a ń bẹ ń kalẹ̀ yìí lọ́kùnrin wa àti ní obìnrin wa kí a fi ara balẹ̀ láti gbọ́ àlùlù ọ̀rọ̀ àti ẹ̀kọ́ lẹ́nu bàbá wa
Dr. Juma Adam Abdullah Al-Ilory kí gbogbo àwọn aláwọ̀dún náà farabalẹ̀ kí wọ́n má ti lọ ká lè gbọ́ àlùlù ọ̀rọ̀ lẹ́nu wa Sheikh Abdul torí baba ni wọ́n fi jókòó wọn ti yẹ kí wọ́n padà sí Ìbàdàn báyìí Ọlọ́run ò ní dùn yín ládàá rẹ̀ ọlá Muhammadu Rasulullah afa wa baba Sheikh Abdul kìíní aṣàdúrà fún baba tó bí àwọn wọ́n ti jíṣẹ́ yín baba tó bí yín ti dẹni kẹ́ tọ́ra àárín àwọn àtàfà àwọn ọ̀dàrú tí wọ́n fi lọ lè bá Ọlọ́run àárín yín náà pẹ̀lú baba mudiru òsì dàrú ọmọ baba lágége tó nílẹ̀ yín inú lélẹ̀ yín ń sùn sí eré bẹ́ẹ̀dì lẹ́ ń sùn sí ẹ̀ ń yí lọ ẹ̀ ń yí bọ̀ ní Ọlọ́run ní bàtí yín jẹ́ Dr. Akiwumi Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú kí baba ọmọ bọ̀ wá Buhaya baba tó ní tó Buhaya lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run jẹ́ kí á rí yín pẹ́